tó ó ti ṣẹlẹ̀ òkú ọ̀rọ̀ mà ti bá Lateef Adedimeji wọ́n mà ló ń kọ́ ló ní àwọn ìbẹ́ta eléyìí kà màmá ó gbẹnu tán tó ọmọbìnrin kan lágbo òṣèré òun ló mà ti kọ lẹ́tà sí Lizzy Anjorin yìí tó ti wá di pé wọ́n ń jùkú ọ̀rọ̀ lura wọn ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì àṣírí ikú tó pa Tọ́ba Ìjayà ó ti tú síta báyìí o tó sì jẹ́ pé gbogbo àwọn ẹgbẹ́ NURTW ti ìpínlẹ̀ Èkó wọ́n ti gbaná jẹ báyìí tí gbogbo ẹ̀ tó sì ti ń lọ́rọ̀ǹtò Kúnlé Omíṣore òun náà ti sọ̀rọ̀ nípa eré kan eléyìí tí Mide Martin ṣẹ̀ṣẹ̀ gbé jáde táwọn èèyàn ń gbé pòyì ẹnu lórí ayélujára báyìí Fathia Williams náà ti wá fárígá o ó ní òun kì í bẹ́nikẹ́ni figagbága ẹ gbọ́ kí ló fa ọ̀rọ̀ yìí lágbo òṣèré àti ní orí ìtàgé Wumi Toriola òun náà òkú ọ̀rọ̀ ti bá báyìí o látàrí eré kan tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde táwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí Désọ́lá Àfọ́ọ̀dù àti ọkọ rẹ̀ ìyẹn Kúnlé Àfọ́ọ̀d ẹ wá gbọ́ bó ti ń lọ láàrin àwọn méjèèjì níyẹn tí awuyewuye eléyìí tó ń lọ láàrin wọn eléyìí tó sì jẹ́ wípé ó tún fa Àlàó Màláìkà náà mọ́ra tọ̀ ó ti wá di woro sí woro báyìí o ẹ wá ra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé tó ọmọbìnrin kan lórí ayélujára ìyẹn tó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré táwọn èèyàn sì mọ̀ dáadáa bí ẹni mowó tí orúkọ rẹ̀ ń jẹ́ Bridget Adébáyọ̀ òun náà ni ó kọ lẹ́tà sí Lizzy Anjorin ìyẹn eléyìí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí gbàgbós lórí ayélujára tán mọ̀ pé níṣe ló máa ń fún gbogbo àwọn ènìyàn jẹ ọ̀rọ̀ tó kọ sí Lizzy Anjorin yìí òun gan kọ tán ó lóun mọ̀ pé Lizzy máa fóun lésì o ṣùgbọ́n bóun bá gbọ́ níṣe ni òun ó fimú rẹ̀ fọn fèrè kódà òun ó tún fimú rẹ̀ dánrin tó bó ti kọ síbẹ̀ nìyẹn wípé òun mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun ló ń já Lizzy Anjorin jẹ lára àti wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń bá a fínra nínú ọpọlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ló ṣe kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yìí pé ṣé kò tiẹ̀ sí àwọn tó lè máa mójútó ni bá a bá tiẹ̀ gbọ́ pé Lizzy Anjorin kò gbọ́n ṣé kò tún fẹ́ ọkọ tó gbọ́n ni bó ti bẹ̀rẹ̀ sí gbé àwọn ọ̀rọ̀ yìí kalẹ̀ lórí ayélujára bọ́rọ̀ yìí ti bọ́ sórí ayélujára láwọn ènìyàn bẹ̀rẹ̀ sí gbà bí ẹni gbàgbọ́ ọtí ló bá di wípé ìjà foníjà lẹ̀ ló bá ń gbá lápẹpẹ létí o ló bá di wípé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí gbé pòyì ẹnu tí wọ́n sì ń kan sàdánkátà sí ọmọbìnrin yìí pé nǹkan tó sọ ó dára lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n bí ọ̀rọ̀ yìí ti kan Lizzy Anjorin lára lòun náà bá bọ́ síta ló bẹ̀rẹ̀ sí ní fún ní àwọn èsì gbáǹkọ wípé ṣé ọmọbìnrin tọkọ rẹ̀ wà lẹ́wọ̀n yìí bó ti sọ̀rọ̀ yìí òun náà làwọn míì tún sọ pé ọkọ rẹ̀ ti kúrò lẹ́wọ̀n ló bá tún ní ṣé ìyàwó tẹ̀wọ̀n dé ló ń bá òun sọ̀rọ̀ báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀ sí ara wọn lórí ayélujára tí ọmọbìnrin náà sì sọ wípé níṣe ni òun kàn ń fi ọ̀wọ̀ wípé àwọn èèyàn ní kó má fún lésì nítorí wípé àwọn méjèèjì ò gbọdọ̀ jọ jẹ́ wèrè òun náà ni ó jẹ́ kóun ó dákẹ́ fún un lóun ò ṣe ní fún ní èsì àwọn ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n nǹkan tí òun ó fi mú rẹ̀ fọn tí ó bá bí òun nínú níṣe ni kódà òun ó gbèdé ilé ẹjọ́ tó sì tún ń sọ fún àwọn ìjọba wípé ṣé àwọn ìjọba gan kò sí òfin tó lè máa gbé irú àwọn nǹkan báyìí dè ní wípé níṣe ni nìkan ó tiẹ̀ wá sórí ayélujára láti máa fún àwọn ènìyàn lépè àbí fún ọmọ ọlọ́mọ lépè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ léyìí tó sì jẹ́ wípé Lizzy Anjorin fúnra rẹ̀ òun náà ní nítorí wípé ó jẹ́ alátìlẹyìn fún Ìyábọ̀ Òjó ló ṣe ń sọ gbogbo èyí tó ń sọ yìí ọ̀rọ̀ iṣẹ́ àti di fàǹfà tó sì ti ń lọ́rọ̀ǹtò lórí ayélujára báyìí òun náà la ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa tó jẹ́ ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ nípa ti Tọ́ba Ìjayà bẹ́ẹ̀ bá gbàgbé nínú ẹgbẹ́ NURTW ìyẹn sẹ́kítírì wọn tí ìpínlẹ̀ Èkó òun náà ni a gbọ́ láìpẹ́ yìí wípé wọ́n yìnbọn pa tí kò sì sí ẹnikẹ́ni tó mọ ohun tí ó ṣẹlẹ̀ àti àwọn tó ṣe iṣẹ́ náà tó nígbà tí wọ́n gbé òkú ọmọkùnrin ọ̀hún dé
dé láti ṣẹ̀yẹ ìkẹyìn fún. Bẹ́ẹ̀ la ṣe rí gbogbo àwọn ẹbí rẹ̀ àti ará àtọ̀rẹ́ tí wọ́n ń sunkún bàlà tí olúkálukú sì ń gbára dálẹ̀. Kódà nígbà tó yá, bẹ́ẹ̀ la ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ NURTW àti àwọn ẹgbẹ́ ọlọ́kọ̀ lọ́pọ̀lọpọ̀ tí gbogbo wọn náà wà ńbẹ̀ tí wọ́n sì ń yan fọ́nrán wípé gbogbo ẹni tó ṣe irú iṣẹ́ ibi náà níṣe ni òun náà ò ní farare lọ, nítorí pé àwọn ò wádìí rẹ̀, àwọn ò sì túfin ìdí kókò, àwọn ò wá kúnkúndùn gbogbo àwọn ọ̀rọ̀ náà, pé gbogbo ẹ̀ pátápátá òun làwọn ó sì tú síta. Tó ó ti wá ṣẹlẹ̀ báyìí, wọ́n ní ó dàbí ẹni pé bí wọ́n ti jọ ń du àdúgbò ó gbà nígbà náà, pé àwọn tí wọ́n jọ ń dù ó ṣe kó jẹ́ pé àwọn ni wọ́n wà nídìí àyìnbọn pani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin náà ṣá mọ̀ bó ti máa ń lọ láàrin àwọn tó bá ń ṣe olórí àdúgbò ìyẹn ní ìlú Èkó. Tó ọ̀rọ̀ yìí òun náà ló ń lọ́rùn tó lórí ayélujára, tó sì jẹ́ pé àwọn ẹgbẹ́ NURTW báyìí wọ́n ti fárígá, wọ́n sì níṣe ni gbogbo àwọn tó bá lọ́wọ́ sí pátápátá àwọn mú wọn balẹ̀ lọ́kọ̀ọ̀kan. Èyí náà ni àrígbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ́ yín. Tó látàrí eré kan eléyìí tí Mide Martin ṣẹ̀ṣẹ̀ gbé jáde tó porúkọ ẹ̀ ní Ìyá, òun ló mà ti da gúgúrú sáwọn èèyàn lẹ́nu lórí ayélujára báyìí tí wọ́n sì ti ń rún wọ̀mùwọ̀mù. Níṣe ni eré náà, níṣe làwọn èèyàn ń gbèpò yẹnu pé wọ́n tiẹ̀ ti fa eré náà púpọ̀ jù, wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, pé kò lè rí bẹ́ẹ̀ lójú ayé. Wọ́n kàn fi àfikún sí ni, wọ́n kàn dán ni, wọ́n kàn ṣe oríṣiríṣi níbẹ̀ ni. Bí wọ́n ti sọ ọ̀rọ̀ yìí sórí ayélujára, bẹ́ẹ̀ làwọn èèyàn ń sọ wípé kò lè rí bẹ́ẹ̀ lójú ayé, láéláé kò gbọdọ̀ ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ la ṣe rí ọmọkùnrin kan tó bọ́ síta tó ní ọ̀rọ̀ tí Mide Martins tó fi ṣe eré jáde yìí, ọ̀rọ̀ ilé ayé òun gangan tó sì ṣàlàyé gbogbo ẹ̀ fínífíní, wípé bẹ́ẹ̀ ni ìyàwó òun ló ṣe mú ọmọ tó bẹ̀rẹ̀ sí ní dá ọmọ náà tọ́, ṣùgbọ́n lẹ́yìn ọdún mẹ́tàdínlógún tí ọmọ náà ti wà lọ́dọ̀ rẹ̀ tó sì ti bí ọmọ yẹn, wípé kóòtù ti padà dá òun láre báyìí, tó sì jẹ́ pé ọmọ òun ti wà ní ọ̀dọ̀ òun báyìí. Ìyẹn ni wípé ìyá òun ó kàn ṣiṣẹ́ lásán ni, ó tiẹ̀ tún wá tó tọmọ òun jọ ọmọkùnrin, kódà ó fi fọ́nrán ọmọkùnrin ọ̀hún hàn ní orí ayélujára, tó sì bẹ̀rẹ̀ sí ní sọ wípé lóòótọ́ òun ni eré tí Mide Martins tó gbé jáde yìí. Lẹ́yìn tí Kúnlé Omíṣore tóun náà sì sọ̀rọ̀ nípa rẹ̀ wípé bó ti ń ṣẹlẹ̀ gangan òun náà ni eré tó ń gbé jáde, tí ó sì jẹ́ wípé níṣe ni àwọn máa ń ṣe ìwádìí dáadáa kó tó di pé àwọn ó gbé eré jáde. Ọ̀rọ̀ yìí òun náà ni ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ayélujára báyìí. Fathia Williams náà máa gbóhùn sókè, òun náà fárígá lọ́wọ́lọ́wọ́ báyìí, tó sì ń sọ wípé òun bóun ṣe wà yìí, òun figagbága pẹ̀lú ẹnikẹ́ni o, ìyẹn látàrí àwọn ọ̀rọ̀ kan èyí tó ń jáde ìyẹn lágbo òṣèré, wípé bóyá nítorí wípé eré kan ò lọ dáadáa òun lẹ́nìkan ṣe ń ṣe bákan, torí ṣe mọ̀ wípé bó bá ti di gbọ́n mi sí omi ò tó lágbo òṣèré, níṣe ni àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ gbáǹkọ yóò máa tẹnu olúkálukú wọn jáde. Èyí náà ni Fathia Williams náà rí tó fi sọ wípé òun kì í bẹ́nikẹ́ni figagbága bóun bá gbé eré jáde ní tòun, bí ó bá lọ dáadáa bó bá sì tún lọ náà dáadáa náà sì ni, wípé òun kì í bẹ́nikẹ́ni figagbága. Gbogbo eléyìí tí Ọlọ́run bá ṣe fóun, òun náà ni òun máa ṣe alihamudulilayi lé lórí. Tó ọ̀rọ̀ yìí òun náà la rí gbọ́, tá ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Àwọn èèyàn máa ti tún bẹ̀rẹ̀ sí ní wọ́ Wumi Toriola náà lórí ayélujára báyìí, tó jẹ́ pé níṣe ni wọ́n ti ń fà láṣọ lọ́tún lósì, tí wọn ò tiẹ̀ jẹ́ kó rí mú mímọ́ látàrí eré kan tó gbé jáde. Wọ́n ní eré náà ò tiẹ̀ bọ́ sí rárá, wípé níṣe ni àṣé ni nǹkan tó ṣe síbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ báyìí òun náà ni wọ́n ń sọ sí Wumi Toriola tọ̀, ṣùgbọ́n ṣe iná wá mọ̀ pé òun náà kò kúkú gba gbẹ̀rẹ́, ṣùgbọ́n lọ́tẹ̀ yìí níṣe ni wọ́n borí rẹ̀ lé, ló sì ń bẹ̀ wọ́n wípé kí wọ́n má bínú, apá kejì rẹ̀ kò ní pẹ́ jáde, léyìí tí yóò jẹ́ kí ohun tóun ṣe níbẹ̀ kó yé wọn dáadáa. Èyí ni ọ̀rọ̀ tí ó bá wọn sọ nítùbínùdí, tó sì jẹ́ wípé níṣe ni ó bẹ̀rẹ̀ sí ní mórí àwọn olólùfẹ́ rẹ̀ wálẹ̀, tí kò sì bá wọn ṣe gbàsgbòs kankan.
ní orí ayélujára. Èyí náà ni a ní ká tún mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Tó bó ti ń lọ́rọ̀ tó láàrin Kúnlé Afọ́d, Désọ́lá Afọ́d àti Àlàó Màláíkà, òun náà ni a tún ní ká mú wá sétí ìgbọ́ yín báyìí. Bẹ́ẹ̀ bá gbàgbé wípé níṣe ni Désọ́lá Afọ́d yẹn aya Kúnlé Afọ́d níṣe ni ló máa ń gbóríyìn àti ṣe kóríwú fún Àlàó Màláíkà. Ìyẹn ó ní látàrí àwọn nǹkan tí Àlàó Màláíkà tó ti ṣe fóun àti tó ti gbéṣe nínú ìgbésí ayé òun, àti wípé ó ti so òun pọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà dáadáa. Bẹ́ẹ̀ bá sì gbàgbé wípé international driver òun kúkú ni Désọ́lá Afọ́d tó ti mú kí òun pàdé àwọn èèyàn jàǹkànjàǹkàn. Bó ti wá ń gbóríyìn fún yìí, ó dà pé òun ló bọ́ sódì lára ọkọ rẹ̀, tọkọ rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé rárá kò yẹ kí ó rí bẹ́ẹ̀, táwọn èèyàn náà sì ń sọ wípé kò yẹ kí ó rí bẹ́ẹ̀ láti máa gbóríyìn fún ẹlòmíràn yàtọ̀ sí wípé kódà ju ọkọ rẹ̀ lọ. Èyí ni àwọn èèyàn gbọ́. Tó ṣe sì mọ̀ pé béèyàn bá tiẹ̀ ronú nǹkan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bẹ́ẹ̀ lómi bá sọ síta yóò tún fúnyàn ní ìtumọ̀ mìíràn. Òun náà ni ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára báyìí, tó sì jẹ́ pé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ wípé kí Désọ́lá Afọ́d àti Kúnlé Afọ́d kí wọ́n parí áwọ̀ èyí tó wà ní àárín àwọn méjèèjì, kí wọ́n sì padà sí ẹ̀dẹ̀ ara wọn. Ṣùgbọ́n Désọ́lá Afọ́d òkúkú gbé sórí ayélujára pé òun kúrò lọ́dọ̀ ọkọ òun náà ni àrígbọ́. Ṣùgbọ́n ṣe mọ̀ pé báwọn èèyàn bá ti gbọ́ nǹkan lófegè níṣe ni wọ́n máa gbé pò yẹ ẹnu kiri. Tó bó bá wá ṣe pé wọn ò sí lọ́ọ̀dẹ̀ ara wọn, wọn ní kí wọ́n jọ̀ọ́jà rẹ̀ kí wọ́n padà síbẹ̀. Bó bá sì ṣe wípé wọ́n ń bẹ lọ́ọ̀dẹ̀ ara wọn náà, gbogbo àwọ̀ tó bá ń lọ láàrin wọn kí wọ́n yanjú ẹ̀, kí gbogbo ẹ̀ kó sì tán síbẹ̀. Tó ọ̀rọ̀ kan la rí lórí ayélujára tí ẹnìkan, ìyẹn ọ̀kan lára àwọn blogger tó gbé síbẹ̀, gẹ́gẹ́ bí àwọn ìbẹ́ta Lateef Adedimeji àti Mobimpe bí wọ́n ti ń ṣe ayẹyẹ pé wọ́n pé oṣù mẹ́ta fún wọn. Òun náà ni àrí blogger náà tó gbé sí orí ayélujára wípé àwọn ọmọ ọ̀hún kì í ṣe Lateef Adedimeji ló ni wọ́n látàrí àyẹ̀wò ẹ̀jẹ̀ eléyìí tí wọ́n ṣe fún wọn ní ilé ìwòsàn, tó sì jẹ́ wípé ìròyìn òfegè pátápátá òun náà ni ìròyìn náà, tó jẹ́ wípé Mobimpe fúnra rẹ̀ òun gan ti wá gba ọ̀rọ̀ náà parí báyìí, tó sì sọ wípé níṣe ni òun bá irú blogger bẹ́ẹ̀ òun bá wọ́ọ̀dé ibi tó lápẹ̀rẹ̀, táwọn olólùfẹ́ rẹ̀ náà sì sọ wípé kó ṣe nǹkan sí i torí pé bàbá tètè pẹ̀kàn ìrókò bó bá dàgbà tán ẹbọ ni ó máa gbà. Òun náà ni ọ̀rọ̀ àwọn blogger ọ̀hún. Wọ́n ní kó firú ẹni bẹ́ẹ̀ jófin, wípé bí ò bá fi rú èèyàn bẹ́ẹ̀ jófin, ẹlòmíì ò tún gbé nǹkan tó tún jù bẹ́ẹ̀ lọ nígbà tó bá yá. Ìyẹn wọ́n sì kí wọ́n fi ń kó bá ẹbí ẹlẹ́bí ni láti pawó sápò ara tiwọn, léyìí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀, nítorí wípé ẹbí àwọn ẹnìkan òun lẹ fi ń tàfàlà lórí ayélujára yìí. Òun náà ni àrígbọ́, léyìí tó sì jẹ́ wípé Mobimpe fúnra rẹ̀ àti ọkọ rẹ̀ ìyẹn Lateef Adedimeji wọ́n ti fárígá báyìí, wọ́n sì ní níṣe làwọn bá onítọ̀hún fà á débi tó lápẹẹrẹ pé bẹ́ẹ̀ bó bá wá di wípé ó wá ń lọ́rọ̀ tó kí ẹnikẹ́ni kó má bẹ àwọn. Èyí náà ni ọ̀rọ̀ tí àwọn méjèèjì tí wọ́n gbé sí orí ayélujára wípé báwo ni ó ṣe máa, ó ní ọ̀pọ̀lọpọ̀ ọdún òun ni wọ́n fi sọ̀rọ̀ sí òun wípé bóyá òun ò tiẹ̀ nílé ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ló tún wá yá báyìí nísìn ọ̀rọ̀ nípa àwọn ọmọ òun ni wọ́n tún gbé pò yẹnu kiri. Ó ní bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ sóhun ó lè má dùn òun, ṣùgbọ́n irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ má gbèdé ọ̀dọ̀ àwọn ìbẹ́ta òun náà ni ó dùn lọ́pọ̀lọpọ̀, tó sì bọ́ sórí ayélujára tó sì ń tu bíi ṣèbé. Èyí náà ni àwọn ìròyìn tá a mú wá sí etí ìgbọ́ yín lónìí. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín, nítorí pé kò ní ju báyìí lọ lórí ìròyìn tòní. Tó etí tẹ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ fi ń wò wá ò ní fọ́. Àwa náà tá a mú ròyìn náà wá fún yín, a máa rí yín bá ní gbogbo ìgbà. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Tó kò ní ju báyìí lọ lónìí. Ó dìgbà kan náà, ó dàbọ̀.